وقنا عذاب النار ربنا إنك من تريد النار فقد أتيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان هيا آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا على ربنا وآتنا ما وعدتنا على رسولك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر كبيرا والحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا لا إله إلا الله وحده أنجز وحده ونصر عبده وعز جوده وأعظم نصر وحده لا إله إلا الله ولا نعبد إلا إياه مخلصين له الدين ولو كره الكافرون اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم وعلى سيدنا محمد صلى الله عليه وسلم وعلى سيدنا محمد صلى الله عليه وسلم وعلى سراج سيدنا محمد صلى الله عليه وسلم وعلى طريقة سيدنا محمد صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا الفاتحة بسم بسم الله الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا ولا الضالين آمين آمين قم فيكون آمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ẹ jẹ́ ká jókòó ما شاء الله ọlọ́pàá sálẹ̀ ìgbà ní ìbáradà fún wa. آمين nàmtẹ́kìlú ilà lábẹ́ pé à ń ṣe àdúrà bẹ̀rẹ̀ lọ́wọ́ bàbá wa àgbà Mudirul Hikma aláṣẹ àtọ̀lùdásílẹ̀ ilé ìwé wa ní Hikma wọn wọlé táwọn náà sì jẹ́ pàtàkì nínú ìjókòó yìí ní ìjẹjọ tí màmá kú àwọn ni wọ́n ń ṣe gbogbo ètò òkárí bàbá wa ṣì fi ṣan àwọn kí bàbá àmọ́ bí àdúrà bẹ̀rẹ̀ ni bàbá wọlé sí gẹ́gẹ́ bí ẹlẹ́kọ̀ọ́ tí wọ́n ti jágbá fún wọlé bẹ́ẹ̀ bàbá wa ṣì fi ṣan káàkiri àgbáláyé lẹ́kọ̀ọ́ wọ̀ wọn lákọ̀ọ́kọ́ ní gbogbo NASFAT àgbáyé ìwé ìwé NASFAT ó wà kó wà lábẹ́ omi ìlérí wa rèé ní gbogbo àgbáyé káàbàtà káàdé kí bàbá wa Mudirul Hikma bẹ́ẹ̀ ni ọ̀gbẹ́ ọmọ ìyá àgbàṣe Abdul Aziz Adéwálé ọ̀rọ̀ bàbá ẹ̀yájà kó mọ́ bọ̀. so abẹ́lé kí àwọn àgbàlagbà káàbọ̀ sáàrin wa. ẹ̀yà wa ní ìdílé láti kọ̀ọ̀kan fún bàbá. Ọdún fún bàbá bisimilayi rahman rahim ilà bí Quraish ilà bí ìwọ ilà tàṣìdá ìwàsẹ́ fàyàbìdù rábà àzàlẹ̀bẹ́t alẹ́bí àti àbáwọn ìjọ́ì wà àmẹ́nahùn lẹ́yìn àmàlù. bákan náà ọmọ ìyá wa àkọ́wà àgbẹ̀tọ́fà àwọn náà wọlé. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي
وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق السماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فرج البصر هل ترى من فتور ثم ارجع البصر قرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير صدق الله مولانا العظيم. Ada kita lu paru Allah Akbar. Allahu Akbar. Ọmọ wa ké Quran ti báyìí pé olúwa mi ṣẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ kalẹ̀ jẹ́ ká paru Allah Akbar. Allahu Akbar. Báàmì chief missioner worldwide. Masha Allah. Ọ̀sẹ̀ ti sọ fún yín pé gbogbo ìmọ̀lẹ̀ tí Al-Quran ń bí sínú ayé yìí olúwa ti sọ di òkùnkùn. Allahumma amin. Wala agbára la hawla Wala quwwata illa billahi aliyyil azim. A lọ sí àyè tó kàn. Masha Allah. Ìjókòó wa yìí ìjókòó ìjírẹ̀bẹ̀ fún mọ̀mọ́ wa olólùfẹ́ wa ìyá wa mọ̀mọ́ wa alájà wa Shakirat Adébímpé Òdúyèbọ̀ Ọmọ Òdúyèbọ̀. tó jásí pé àjọ ń jẹ àjọ ń mu àwọn náà ń wọṣọ báwa náà ti ń wọṣọ àwọn náà ń lọ sóde wọ́n ń sọ̀rọ̀ báwa náà ti ń sọ̀rọ̀ Masha Allah. wọ́n rí àwọn ọmọ àwọn náà kí o wọ́n ń ṣe wọ́n tí yàn ń ṣe nínú ayé olúwa ni wọ́n fi kú já wọn gbà lọ́wọ́ wa màmá wa náà ibi tí wọ́n fèsì níwájú ọlọ́run ọ̀dá wa sí wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ Allahumma amin. ọlọ́run bá a tẹ́wọ́ bà wọ́n lẹ́rú Amina. wala la hawla wala quwwata. Illa billahi aliyyil azim. Àwọn ẹ̀kọ́ kan wa tí wọ́n bá wa dárúkọ ọlọ́run tí nínú àforíjì àti nínú ìkẹ́ àti nínú ìmọ́lẹ̀ àti nínú oúnjẹ sáré àwọn ọ̀pá wa àwọn ìmọ̀mọ́ wa dàkú Muhammadu Sa'id Láti ìlú Sáfù. mísánná wa ní Sabo branch Masha Allah. báyìí yàtọ̀padà mọ́ṣúkúrò Bàbá ni ẹ mọ̀ bọ̀ wá ẹ̀mí ṣí. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والحمد لله وسلام على عباده الذين اصطفى الله خير عما يشركون adúpẹ́ fún Ọlọ́run Alhamdulillah. ẹ̀yin àwa ẹ̀jẹ̀ kọ́kọ́ yẹn lọ sókè díẹ̀ sí i Alhamdulillah. àwọn abàmì lọ́pọ̀ ẹ̀yin láwà ní alẹ́ látara ọpẹ́ ti Ọlọ́run atọrọ àlékún ìkẹ́ àlékún ìkẹ́ fún anábọ̀ Muhammad Sallallahu alaihi wasallam. ìkẹ́ Ọlọ́run lọ́lọ́run tí ń ṣe àlékún ẹ̀ ọlọ́run tí náà máa ma nígboro Mẹ́dínà Àmín. àdúgbò wọn sọ ábà rẹ̀ wọlá tóbi Ọlọ́run wọlá yàrá Qur'an àwọn afọ àwọn ọ̀gá wọn tí sọ́ọ̀tì wọn ní sọ́ọ̀tì wọn ìyá bàbá wọn tó tẹ̀lé bá ṣe dáadáa fún wọn Àmín. àwọn tí wọ́n ń bẹ láyé náà wà pé wọ́n tẹ̀sí ayé Àmín. àwọn tí wọ́n ti bọ́ sí àlùkìyà wọn sì láti bá wọn tó ń tẹ̀sí àlùkìyà wọn Àmín. wọlá títóbi Ọlọ́run Àmín. wọlá yàrá Qur'an Àmín. wọ́n sì gé
We want to recognize being our midst, our Mission of Nusrat worldwide. I'd like to say, Al-Hajj Abdulaziz Marufuddin Onike, we value your coming, we value being our midst, our able, indefatigable, unique Mission of Nusrat worldwide. Lafiya, we have landed in here safely. May Allah in His infinite mercy return you back to your destination safely. Amen. May Allah always be guiding and guiding you. Amen. May Allah always be answering all your prayers. Amen. While your requests, all your requests are be granted. Amen. Allah said, "The guy of our prayer." Ada yang juga lo, amat kita balas sebelum orang saya jarang bawa no prayer. Walau cuma Allah. Mesti bawa si bisa nabi bawa wah si ate bawa wala si nasra. Nak dulu jawab cuma jadi nabi sana wala si ubuzutu. Padahal Syekh Al-Hajj Salman Abdul Wakil orang saya jadi yang walau cuma Allah. Walau yang berhak. Ini ubuzutu Jawa ini. Alhamdulillah, Allah tidak jaga ini pun. Amin. Walau tu dia Allah. Apa ni sana apa ni sana Allah cerita mo. Allah tidak jaga ini pun. Itu bawa apa waktu mau guna. Waktu bawa jana sebelum cerita mo. Waktu bawa mungkin lebih kima. Ada betul Allah. Uji itu bawa apa? Mau berikan musikia mo ya. Waktu bawa apa? Aku arah kerabu. Allah Jawa syakur dia waktu mau jadi lagi. Allah tidak bawa polisi mo. Amin. Askar bawa siap menikasi. Dan mau apa? Jadi dia. And we have other surface in Nasrat. Every yawa, it's a material dia. We want to make us in Nasrat. How much I have by the bell. Bismillahirrahmanirrahim. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. A'udhu billahi minash shaitanir rajim. Bismillah.
بجنة عالية قطوفها دانية نفيسة راضية بجنة عالية قطوفها دانية نفيسة راضية بجنة عالية قطوفها دانية نفيسة راضية بجنة عالية قطوفها دانية ادعوا الله أو ادعوا الرحمن أياما تدعون فلو الأسماء الحسنى ولا تجهر بصلاتك ولا تخافت بها وابتغ بين ذلك سبيلا واعلم أنه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الملك لا إله إلا القدوس لا إله إلا السلام لا إله إلا المؤمن لا إله إلا المهيمن
من جود من السماء
يأتيهم من رسول إلا كانوا به يستهزئون ألم يروا كم أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون وإن كل لما جميع لدينا محضرون وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون ليأكلوا من ثمره وما عملته أيديهم أفلا يشعرون سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون وآية لهم الليل نسلخ منه النهار فإذا هم مظلمون والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون وآية لهم أنا حملنا ذريتهم في الفلك المشحون وخلقنا لهم من مثله ما يركبون وإن نشأ ندركهم فلا صريخ لهم ولا هم ينقذون إلا رحمة منا ومتاعا إلى حين وإذا قيل لهم اتقوا ما بين أيديكم وما خلفكم لعلكم ترحمون وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين وإذا قيل لهم أنفقوا مما رزقكم الله قال الذين كفروا للذين آمنوا أنطعم من لو يشاء الله أطعمه إن أنتم إلا في ضلال مبين ويقولون متى هذا الوعد إن كنتم صادقين ما ينظرون إلا صيحة واحدة تأخذهم وهم يخصمون فلا يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون إن كانت إلا صيحة واحدة فإذا هم جميع لدينا محضرون فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون إن أصحاب الجنة اليوم في شغل فاكهون هم وأزواجهم في ظلال على الأرائك متكئون لهم فيها فاكهة ولهم ما يدعون سلام قولا من رب رحيم وامتازوا اليوم أيها المجرمون ألم أعهد إليكم يا بني آدم أن لا تعبدوا الشيطان
أفلم تكونوا تعقلون هذه جهنم التي كنتم توعدون اصلوها اليوم بما كنتم تكفرون اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون ولو نشاء لطمسنا على أعينهم فاستبقوا الصراط فأني يبصرون ولو نشاء لمسخناهم على مكانتهم فما استطاعوا مضيا ولا يرجعون ومن نهمله ننقصه في الخلق أفلا يعقلون وما علمناه الشعر وما ينبغي له إن هو إلا ذكر وقرآن مبين لينذر من كان حيا ويحق القول على الكافرين أولم يروا أنا خلقنا لهم مما عملت أيدينا أنعاما فهم لها مالكون وذللنا لهم فمنها ركوبهم ومنها يأكلون ولهم فيها منافع ومشارب أفلا يشكرون واتخذوا من دون الله آلهة لعلهم ينصرون لا يستطيعون نصرهم وهم لهم جند محضرون فلا يحزنك قولهم إنا نعلم ما يسرون ما يعلنون أولم يرى الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون بسم الله الرحمن الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت وارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين
كلما ألقي فيها قالوا سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسوقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا وامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم ما في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم ما في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويكبدن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم يأخذكم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن يمسك رزقه من لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أحدا أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوا زلفة سيحت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء مهين والله رب العالمين ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. pariwo Allah dáadáa. Ní àṣà àwọn ọ̀gá wa tí wọ́n bẹ ní kalẹ̀ wọ́n ní báyìí ní àpapọ̀ gbogbo alẹ́ ẹ̀kan sí kalimatu misara fàwọn ní gbólóhùn la ilaha illallah ọgọ́rùn-ún àti
àti ṣe tó ti yẹ ká ṣe ní ìlànà ti NASFAT. Àtẹ̀wá tó ṣe láìláì náà láwùyẹ ní orúkọ màmá Ṣàkírọ̀ ní ìgbà ọgọ́rùn-ún òun lájọ sí àṣẹ látọ̀dọ̀ bàbá wa wọ́n ní kó máa jẹ́ Siyadata Rahama kó máa jẹ́ àlékún ìkẹ́ yàtọ̀ tí bí a ti ṣe yìí kì í ṣe gbogbo ayé làwọn ọ̀gá wa ti máa ń ṣe bẹ́ẹ̀ àmọ́ màmá wa yẹn wọ́n special lọ́dọ̀ Ọlọ́run wọ́n special níwájú àwọn ọ̀gá wa ọ̀nà káwọn bàbá wa bẹ́ẹ̀ ẹ̀ bá ń pariwo náà jẹ̀ mọ́ alájà Ṣàkírọ̀ òdúyè bọ̀ bí wọ́n bá special aláwọ̀ tó bá gbogbo òde kọ́ ni bàbá wa ni wọ́n máa ń jókòó sí báyìí àwọn tó ní pé speciality ti ń bẹ láwọn màmá wa nígbà tó wà láyé bọ́ọ̀ bá ti rí wọn ní headquarters ibẹ̀ náà ní sábà láti mọ́tò mọ̀kọ́rẹ́ wọn ni wọ́n wà ní owó bá ti rí wọn báwọn náà bá ti rí wọn ní rẹ́mọ́ bí àti gbà ẹgbẹ́ headquarters ni màmá wa òdúyè bọ̀ ni wọ́n wà ìyẹn bàbá ìṣọ́gbà kúrú máa jẹ́ Siyadata Rahama fún màmá wa Ṣàkírọ̀ òdúyè bọ̀ nínú sàárè kájọ ṣe gbólóhùn yẹn ní ìgbà ọgọ́rùn-ún la ilaha illallah ìjáde ṣe dáadáa àwọn ọkọ ni wọ́n ṣe lẹ́yìn tiwa náà pẹ̀lúmọ́tẹ́lẹ̀ bá wa gbà fún màmá wa náà ṣèyí Allahu annahu la ilaha illa hu wal malaika wa ulul ilmi qa'iman bil qisti la ilaha illa huwal azizul hakim la ilaha illallah 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 Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam Allahumma ighfirna warhamha wa'afiha wa'fu anha wa akrim nusulaha wa wasi' madkhalaha wa aghsilha min khatayaha kama jassat al-fabal abyad min ad-danas wa aghsilha min khatayaha bil ma'i wal thalji wal barad Allahumma salli ala jasadiha fil ajsadi wa ala ruhiha fil arwahi wa ala qabriha fil quburi wa ala mashadiha fil mashahidi ya azizu ya ghaffar ya rabbal alamin wa la hawla wa la quwwata illa billahi al-aliyyil azim Allahumma tadha wa minka al-ijaba fataqabbal minna innaka antas sami'ul alim wa tub alaina ya maulana innaka antat tawwabur rahim wa sallallahu ala nabiyyina Muhammadin wa ala alihi wa sahbihi akhyar wa sallama taslima katsira subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Ẹ jẹ́ kí a ṣe odindi
èyí láti fún ìmọ̀mọ̀ wa Muhammad Sa'id Dawood. Because we are running out of time, our CEM here present has no time. He has a lot of programs being shared for this program. Pípé màmá ìgbé pẹ̀lú ògùn ọlọ́run kò sí bẹ́ẹ̀ dà ṣe pé láyé tó náà ní padà di tọ̀bí tí màmá wa ò ní ìbọn. A fi ti gbogbo àwọn bàbá wa àlùbáríkà nílùú Rẹ́mọ yìí. Ẹlẹ́gbẹ̀rún ọlọ́run wọ́n ti dárúkọ ilé ẹ̀kọ́. Mo wá fi ọlọ́àlùbáríkà yìí lẹ́ẹ̀kan sí i. A fi yín a fi kí gbogbo àwọn jọ̀mọ́ ilé ẹ̀kọ́ náà sí i. Ẹlẹ́gbẹ̀rún ṣe rí ètò yìí. Àfẹ́ kí pólítọ̀ tọ́lọ́jì lè dábòbò ọlọ́run. Ẹlẹ́gbẹ̀rún nítorí ọlọ́run àdọ́gbọ̀ Muhammad. Gbogbo kálukú ló ní ọ̀gá. Tábà tí wọ́n gba abá ìṣẹ̀lẹ̀ wọn gbà wá torí wọn ní táyì. For him to have been in our midst, ó yẹ ká appreciate wọn. Ẹlẹ́gbẹ̀rún ayé onílé ẹlẹ́gbẹ̀rún abẹ́ ìdílé wa. Èyí tí ọlọ́run bá ní kí máì kó kàn lọ́wọ́ nínú yín ẹ bá fi ṣèbínú. Ẹlẹ́gbẹ̀rún mẹ́rin ló sọ pé ṣe ń ṣe nìyẹn. No, it's never like that. Àwọn láti ìwà abánáṣe gbogbo ìlú wọ́n máa ń gbà kì í ṣe bẹ́ẹ̀ rárá. Ẹlẹ́gbẹ̀rún má bínú torí tọ́ náà. Ní báyìí, ní àṣẹ bàbá wa Fàdí láti ṣe é. Ní àṣẹ bàbá wa Fàdí láti ṣe é. Al-Imam Abdulaziz Oníkẹ́. أدام الله حياته. 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 نعمتكم دائمة ودولتكم سرمدا. Náà, kò sásìkò, èyí tí bàbá ní ká ṣe, wọ́n ti tọ́ mi ṣe ní lábẹ́ àti làkọ́nídá fún bàbá lẹ́ẹ̀kan. Lánàá, ní ọjọ́ ìbí bàbá, àwọn tó ń kọ́ bàbá òkú máa ti fẹ́ tẹ̀, gbogbo kálukú tó ń kí wọn, ọlọ́run ti bá wa kí bàbá, àlejò ìbí nígbà àti àlàáfíà, ọlọ́run ti àtúbọ̀ bá a ṣe fi. Ọlọ́run ti àwọ̀ jẹ́jẹ́ bí ìyẹn kò láyé, ọlọ́run ìyá mi kò láyé, èyí ọlọ́run ẹgbẹ́ alábòsí tó bá ṣẹlẹ̀ lórí, ẹgbẹ́ alábòká. Àwọn
fi àjà wọn lọ tó fi sáyé lọ. Wáyé tí ò ní ọ̀run, kálé kálukú ní ó lọ. Mbálẹ̀kẹ̀ ajá ṣàkírọ̀ máa fi yà. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم. بسم الله العزيز العليم والبرهان الشهيد والسلطان المبين. كل يوم هو في شأن، ما شاء الله كان وما لم يشاء لم يكن، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. أيها الناس، أوجئكم بالتحية، تحية إسلامية وهدفية قائلة: السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله. Bukitnya salah penumpang kumpulan Nabi Muhammad. Alhamdulillah. Ada pada orang salah penumpang punya Allah Rasul. Amin. Waria semua salah punya orang pun juga berapa orang. Amin. Oja tuana komau ini. Mana Quran itu Allah. Amin. Tuku askar dia sedang di muka. Kuma jadi kipu Allah bawa dekat tulias. دام الله حياته أجمعين. Dia orang pengen dia pasal dia dua latori. Sebab dia latori barikan. Orang bawa ship di sana. دام الله حياته. Oga kata orang dia suruh dia ni. Amin. Sini jabo. Amin. Kalau apa kalau orang. Amin. Anak dia yang mau kursi. Amin. Asli yang mau kursi. Amin. Bagi itu bicara orang tu bawanya. Amin. Uniki gbogbo àwọn ìṣáná ní nasfat wọ́n á gbogbo àwọn ulama olùkíá Salamun alaikum. gbogbo àwọn bàbá wa wọ́n yẹ láyé wá àmọ́ dọ̀làmù. wọ́n fi àdẹ́tùwọ̀ Muhammad fi Salamun alaikum. bàbá wa jẹ́ mẹ́sì rẹ̀ mọ́ bàbá wa ìmáàmù wa lẹ́yìn gbèsè láyé wá jìbò àmàlàmù. ìmáàmù wa ẹni mẹ́sàlásì wa yẹ aláwọ̀ mi Salamun alaikum. àti bàbá wa ti àjọ jókòó papọ̀ láyé láyé wá jìbò àdọ̀làmù. látọ̀dọ̀ àwọn àbá àti gbogbo ìjọba alápapọ̀ Salamun alaikum. jama ọkùnrin àti lóbìnrin láyé wá jìbò àdọ̀làmù. gbogbo ẹgbẹ́ àtàlátà àjọ pàdé láyé Salamun alaikum. àpò ara fẹ́ra kù màmá wa tí wọ́n lọ láyé wá jìbò màdàmù. ìta wa yòókù ṣe lónìí ọlọ́dà kù má ṣe tẹ̀lé tì. Salamun alaina láyé wá jìbò sàlámù. ọlọ́run àwọn akọ̀jọ́ tí wọn náà tò sí. alẹ́ wọlé àmàlẹ́ ìkọ́wé sọ́ọ̀lìhìnà. alẹ́ wọlé àmàlẹ́ ìkọ́wé sọ́ọ̀lìhìnà. táwọn lọ síbi iṣẹ́ tí wọ́n rán wa tà torí pé màmá wa tí wọ́n lọ yìí. bí ọlọ́run ta àrà ńlá. èèyàn ńlá ni wọ́n fa. Masha Allah. wọn ní nǹkan míì tí wọ́n rán láyé tó ń lo ẹ̀sìn lọ. ìgbà tí wọ́n á gbé dání nínú ọ̀rọ̀ ẹ̀sìn ó kù háyà ju tàbá mi lọ. Allah. ẹ bá sì gbọ́ ọ. owó tí ìsọ iná kò ń ṣe wúdú bá nìyẹn o. Masha Allah. ní tọ́ka sí wípé bí wọ́n ti kù háyà lọ́dọ̀ àwọn jẹ̀mọ́ wa ní nasfat bẹ́ẹ̀ náà wọ́n kù háyà lọ́dọ̀ gbogbo jẹ̀mọ́ nínú ẹgbẹ́ àti jẹ̀mọ́ ní àdúgbò ládùúgbò wa ní ládù wọn fi ẹ̀sìn ṣeré. Masha Allah. ṣùgbọ́n bàtà lọ́wọ́ wa mú wọn lọ láàrin wa kò sí ìtàn ká ṣe wípé ká fi àdúrà ká fi ṣe wọn lọ. torí wípé bí màmá wa yìí Tàdáwọ́ ní kẹ́mi ìlànà. ẹ wá rí níbi àrífà ìnáwó. màmá wa tí wọ́n lọ àlè òyìn wọn tán bá a ti sọ yìí sí báyìí làwọn mọ̀lẹ́kọ̀ tó máa kọ́ lẹ́yìn wọn lórí. àlejò wa ìní màmá
ìjẹ nínú ayé ìjọ àlejò bá ìjọ ọjọ́ bá pé àlejò ó sì lọ náà ni bí màmá yìí ti jáde lò láàrin wa bẹ́ẹ̀ náà lèmi àti wọn náà jáde lò nínú ayé. ní gbogbo àgbáyé wípé wọn kó àbọ̀ sí ilẹ̀ ọlọ́ra ìlú òmìnira ìlú ìṣàgámọ̀ Rẹ́mà ìlú àbáyọ̀ àbá obìnrin òbámiwá àjẹmọ́ àlùmọ́ ìlú ìdùnnú ìlú àgbẹ̀rẹ̀ tí ń bọ̀ bá ayé ẹ̀sùn gbàdúrà ẹ̀ lọ́wọ́ bẹ̀. Àmín. Nísìnyí àwọn ọmọ lókù wọ́n dà wá ní lókù yìí kó máa lọ sí ọmọ àyè tó tọ́. Bẹ́ẹ̀ ni àwọn àyè tó tọ́ ní kàǹkan. Lákọ̀ọ́kọ́ sí bàbá chief missioner worldwide. Bàbá wa chief missioner ni wọ́n jẹ́ kí ló pè léyìí. Bàbá zonal missioner. Bàbá wa zonal missioner. Láti Rẹ́mọ branch lápapọ̀ ìyẹn ti wọ́n Fàlànà Fàjímọ̀. Ustaz Tajudeen Al-Mudiru Sheikh Al-Mudiru. Bàbá Mudiru. Ọ̀yá Lálù. Ìmọ̀mù Lálù. Bàbá Mùsọ́mà. Lálù. Bàbá Mùsọ́mà. Ẹgbà báwọn náà. Ìmọ̀mù Àlùfáà. Ìmọ̀mù Àlùfáà láti òkìjó. Láti òkìjó. Bẹ́ẹ̀ni, ẹ bá fún ẹ náà. Ọ̀yá. Ìmọ̀mù Abdulkadir láti Ìkẹjà. Bàbá wa láti ìlú Ìkẹjà. Yasal Jalali Afas Imamuna Abdulaziz Wabtalahu Babarida Wa Ulahu Nuran Tamama Olúwa wa bẹ̀ẹ́ dákúnṣòre tó pọ̀ fún ìmámù wa dákúnṣòre tó pọ̀ fún ìmámù wa kótó pèsè ìjẹ́ ẹ̀wọ̀n àmàlà. Sọ́lù aládàbí ìṣẹ́jú. Sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Bàbá Adékè ṣe àtàlátì fún àgbẹ̀dùn Muhammad. Àwọn kan sàlátì lọ́wọ́ ẹ̀fẹ́ tó wà sàlátì sókè dáadáa. Bàbá Adékè sọ pé Allahumma salli ala sayyidina Muhammadin wa ala ali sayyidina Muhammadin wa sallim. Alhamdulillah. Alhamdulillah. Alhamdulillah Rabbil Alamin. Aláàbò máa ń ṣe lẹ́yìn tó wù ú. Ọba tí gbogbo agbára gbogbo ọlá tó kẹ̀sí ilẹ̀ ní gbogbo ayé tó wà ní kápá Ọlọ́run. Òun náà ni ọba tó ṣe wípé ọba tí ń san tó bá ṣe dáadáa lẹ́sọ̀ọ́ rẹ̀. Pẹ̀lú àmójúkúrò Ọlọ́run tó fi ń ṣàmójúkúrò gbogbo ẹ̀ṣẹ̀ wa tó fi ń pa gbogbo àṣìṣe wa rẹ́. Pẹ̀lú àpọ́nlé Ọlọ́run àti ìyára rẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá dọ́dọ̀ Ọlọ́run tó ń ṣàpọ́nlé Ọlọ́run tó ń ṣàpọ́nlé èèyàn tó fọwọ́ ṣàpọ́nlé ẹ̀ tó fi dọ̀tí ṣàpọ́nlé ẹ̀ Ọlọ́run á ṣàpọ́nlé nítọ̀ á sì gbà lẹ́rú. Pẹ̀lú àánú Ọlọ́run òun ló fi ń kọ́bà gbogbo ẹ̀ṣẹ̀ wa kò sẹ́ni kan nínú wa tó lẹ́ṣẹ̀ ọkùnrin ní obìnrin ní onílé ní àlejò ní àbá ní ọmọdé ní àmọ́ pẹ̀lú àánú Ọlọ́run ó mú gbogbo ẹ̀ṣẹ̀ wa náà ó mọ̀ mọ́lẹ̀. Ọlọ́run ọba yìí òun ọba panilẹ́rìn òun náà ni ọba tí ń panilẹ́kùn. Ọba yìí òun ló ń pani òun ló sì ń yé ni. Ọlọ́run ọba àwọn fi eléyìí àfi kí ìrẹ́pẹ̀ síwájú rẹ̀ pé àwọn náà gbà bẹ́ẹ̀ pé gbogbo ìròyìn wọ̀ ló ní o. Ọlọ́run ọba náà lọ́ba tó fi wá mọ̀nà sí ojú ọ̀nà tá a wà yìí. Ọlọ́run ọba yìí òun lọ́ba tí ń fúnni òun lọ́ba tí sì ń pọ̀ bẹ́ẹ̀ mí tí ò ní fún un.
sí ẹ̀dá tó lè ṣí lọ́nà. Ẹni ọlọ́run bá pé kó sọnù kò sí ẹni náà tó lè fi mọ̀nà láéláé. Àwọn bàbá wa jẹ́rìí pé kò sí ọba kan àyàfi ọlọ́run lókè nílẹ̀ lọ́tún lọ́sì níwájú lẹ́yìn kò lọ́dọọdún kò lọ́ba kan kò bí mẹ́rin kò sí. Bàbá ní eléyìí àwọn orin ilẹ̀ bẹ́ẹ̀ yóò sì mọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yóò máa lọ bẹ́ẹ̀ títí láéláé pẹ̀lú agbára ọlọ́run. Bákan náà ẹnikẹ́ni tó bá ń sọ pé kò ní bẹ́ẹ̀ tó kọ ọrẹ ọlọ́run ọba mọ́lẹ̀ ọlọ́run nínú ẹni bẹ́ẹ̀ ẹ̀kọ́ ọlọ́run ọba ni aláìmoore ni tó fi bẹ́ẹ̀ kọ ọrẹ ọlọ́run mọ́lẹ̀. Bàbá ní ọpọlọ ìkẹ́ àti ìgẹ̀ kó máa bá aláyé lọ́rọ̀ níbi ọmọ ọmọ. Àwọn mi tó ń sọ báyìí nínú ọ̀rọ̀ yìí pé àwọn nǹkan méjì ẹ̀kọ́ ń bẹ tọ́jú pé máa ti gbé màmá wa Odúyẹyè sínú Odúyẹbọ̀ sínú sàárè wọn láti ìjẹjọ táwọn padà sílé ẹbí padà sílé àwọn padà sílé ìjọ padà sílé ọkọ padà sílé àwọn ọmọ padà sílé àmọ́ àwọn nǹkan méjì wọ̀nyí wọ́n wà pẹ̀lú màmá wa yóò sì bàbá títí láyé pẹ̀lú wọn. Ẹnikẹ́ni bọ́lá bá tò ní ìmọ̀ tó wá fi ìmọ̀ yìí tó fi kọ́ ẹlòmíì ìmọ̀ yìí yóò máa bẹ pẹ̀lú ẹ̀ lọ́pọ̀ ìgbà tí ẹ tó fi kọ́ tó máa ń jẹ́ àǹfààní ìmọ̀ náà. Àbí ẹni yìí nígbà tó ń bẹ láyé ó wá ṣe bí góòlù kápẹ́ bẹ́ẹ̀ ó fẹ́ kànga góòlù ní láyé sí i tí àwọn èèyàn tí wọ́n ń bù ú tí wọ́n ń pọ́n tí wọ́n ń mú tí wọ́n fi ń wẹ̀ lọ́pọ̀ ìgbà tómi yìí tó bá ń jáde tó ń ṣàǹfààní fáyé lábẹ́ yóò máa bẹ lọ títí láyé pẹ̀lú òkú yìí. Àbí kànga òun náà jọ irú odò tá a sọ lẹ́ẹ̀kan odò tó ń ṣàn tàbí kànga tó jẹ́ adágún tí wọ́n ń dùn tí wọ́n ń lò tó ń wúlò fún aráyé lábẹ́ yóò máa bá wọn nínú sàré. Tàbí nígbà ayé ẹni náà ó gbin igi ọ̀pẹ tó jẹ́ wípé àǹfààní tó ń bẹ lára igi ọ̀pẹ ó pọ̀ débi wípé Ọlọ́run sọ igi náà lórúkọ pé igi tó lọ́rùn báríkà jù nínú gbogbo igi ayé igi ọ̀pẹ ni epo wà ń bẹ̀ ìgbálẹ̀ wà ń bẹ̀ ẹyin wà ń bẹ̀ òkùnṣẹ́ wà ń bẹ̀ ẹkú wà ń bẹ̀ ògógó wà ń bẹ̀ gbogbo ẹ̀ ló ń bẹ lára igi ọ̀pẹ. Ẹnikẹ́ni tọ́lọ̀ bá fún nígbà láàyè nígbà ayé tó wá nínú igi ìgbìn táwọn èèyàn fi ń ṣe àǹfààní lábẹ́ yóò máa bá lórí bẹ́ẹ̀ ni mo sàré. Àbí ẹni náà nígbà tí ń bẹ láyé àáfàá ni bíi ti àwọn bàbá wa sí ẹ̀ àbáwọn bàbá wa tó fún wa ní túbọ̀ lẹ́ẹ̀kan àbí gbogbo àwọn àbá ìdarí olóò nígbà tí wọ́n wọlé ẹ̀ lẹ́yìn tó kú tán wọn ò rí ìkọ̀kọ̀ tí wọ́n fẹ́ jogún wọn ò rí mọ́tò wọn ò rí ilé wọn ò ráṣọ wọn ò rówó àmọ́ wọ́n rí àwọn àlùkòrán àjọ olóò wọn lè jogún nínú ilé náà irú gbogbo ìgbà tí wọ́n bá ń ka àlùkòrán yìí lábẹ́ yóò máa bẹ ẹni náà nínú sàré. Àbí nígbà tẹ́lẹ̀ yìí tó ń bẹ láyé bíi ti màmá wa Odúyẹyè Allahu Akbar kó kí ló dé kan náà ẹ bá ń bọ̀ Odúyẹbọ̀ kó jọra wọn ni ẹ má bínú Odúyẹbọ̀ màmá wa yìí wọ́n gbìyànjú wọ́n kọ́ mọ́lá sí dé ojú kan tó jẹ́ pé wọ́n bò ó àmọ́ láwọn pé kí wọ́n parí ẹ̀tọ́ àmọ́ lọ́jọ́ tí wọ́n kú gbogbo alákírun náà irú ẹnikẹ́ni tó bá nínú iṣẹ́ báyìí ṣe nínú ayé ẹ̀ tó kọ́ mọ́jọ́ sí fún Ọlọ́run irú náà gbogbo ìgbà táwọn yóò bá ń ṣe ìjọsìn náà lábẹ́ yóò máa bá òkú náà lọ sáré. Ẹgbẹ́ wọn tóbi jà mẹ́rin. Bàbá rí tàbí wọ́n ẹni bẹ́ẹ̀ eléyìí tó máa jẹ́ pọ́ìntì ẹlẹ́ẹ̀keje ẹni yìí kọ́wọ́ fi irú àwọn ọmọ dáadáa yìí sílẹ̀ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ alẹ́kọ̀ọ́ àtàwọn ẹ̀gbọ́n àtàwọn àbúrò tó jẹ́ sí pé wọ́n wá fún gbogbo ayé jẹ lọ́yìn wọ́n káwọn àgbọ̀ àjọ pàápàá bàbá wọn sí ẹ̀ tí wọ́n kì í ní tẹ̀ àwọn lọ́sàlátù àwọn àgbọ̀ ńláńlá ẹ wá bá mi tọrọ àforíjì tó pọ̀ fún ìyá wa Ṣàkírà lópin ìgbà tá a jẹ́ iṣẹ́ yìí àti wá ní Ọlọ́run ṣe ibi tá a sin màmá sílẹ̀ yìí jẹjọ gbogbo atẹ́gùn àdúrà yìí yóò máa fẹ́ sọ lára ń bẹ́ẹ̀. Bàbá ní adúgbò fún Ọlọ́run.
Alhamdulillah Rabbil Alamin. Alhamdulillah Rabbil Alamin. Allah Akbar. Alhamdulillah Rabbil Alamin. Allah. 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 Amin. Amin. Allahu Akbar. Tàbí pẹ̀lú ọlọ́run lónìí láti jọ̀gbọ́ yìí, a fẹ́ gba owó ilé ọlọ́run. Owó náà yóò máa lọ sí mọ́tíláṣí tí màmá wa alájà Ṣàkírà tó ń kọ́ lọ lọ́wọ́ tó kù kí wọ́n parí ẹ̀. Kò tí ní windows, kò ní lẹ́kùn, wọn ò tí ì rẹ́lẹ̀, wọn ò tí ì ṣe tí wọ́n fi parí àti tiles. A fẹ́ gba nínú ọgbọ́n yìí. Sallallahu alaihi wasallam. Amin. Alhamdulillah. Sallallahu alaihi wasallam. Allah.
Allah. That of his gift. Allah. He's a preacher. Allah. Preacher. I'm going to do it. I'm going to push up. Mama, come up here. Pass the book. Allah. Allah. Allah Akbar. Allah. Ẹni ọlọ́run bá kádàrá pé kọ́ wáyé ayé kọ́ dáyé tó ọ̀tọ́ lè lọ́lọ́ mọ̀ ilé ọlọ́run ló kọ́kọ́ jù. Ilé tá a kọ́ fúnra wa tá a sọ́kù tá a ní wàhálà ọkọ̀ nílẹ̀ wàhálà kápẹ́ntà wàhálà bíríkìlì wàhálà nílẹ̀ kan tó bá ti dòwú gbà sí ẹ̀ àtàwọn ọmọ àwọn òkú olólè. Ìtọ́bájọ́ kò ní ọ̀rẹ́ ìdílé ìtọ́bájọ́ bẹ̀rẹ̀ ìbájọ́ tó ti dá ìyá ìjọba kò lé ọwọ́ bá nípa tó bá tàbí ọ̀rẹ́ ìdílé kò lé. Ọwọ́ bẹ̀rẹ̀ náà tó bá bẹ̀rẹ̀ náà kọ́nà ìdílé kò lé. Ọwọ́ àtòwọ́ nìkan àtìyàwó àtọmọ ọ̀dọ̀. Tọ́ba tó yá ìyàwó náà tọ́jú ọmọ ìlókù àtọmọ ọ̀dọ̀ nìkan. Ọmọ ọ̀dọ̀ tí ọmọ ti kọ́lé ẹ̀jọ̀ máa lo yá gbọ̀n. Òní ọmọ lo mẹ́nu fìríjì. Òní ọmọ lo tẹlifíṣàn. Òní ọmọ tó bá wò wọ́n ló fi tẹ́lẹ̀ ọ̀pọ̀ tó pọ̀ tó parí nínú ọmọ ìṣẹ̀kọ́sẹ̀. Ìwọ́n ló fi gbogbo jọ. Láti láti bí ẹ̀rù, wọ́n á rò pé gbogbo nǹkan yókù ní ọ̀tàn. Ọlọ́run nìkan ló ní tán. Àti wọ́n máa tó kalẹ̀ bàbá fún. Àti wọ́n máa tó tọ́lá mọ́tálásí torí ọjọ́ rẹ̀ wọ́n di bàbá rẹ̀. Orí bàbá kọ́ ìmọ́tálásí lọ́tọ̀ ọlọ́run lọ́kọ̀ parí ẹ̀. Ẹni tó bá fẹ́ràn ọlọ́run tó jẹ́ kí inú òde ẹ̀kọ́ máa dùn sí lọ́dọ̀ ọlọ́run pé lẹ́yìn ikú mi tí mo bẹ̀rẹ̀ sí ìparí tó bá parí ẹ̀ màá gbé bá mi já sí i. Ẹlẹ́ẹ̀kejì àwọn ẹgbẹ́ ṣàjọra fún àtọmọ àtàwọn ṣàjọra fún gbogbo ẹ̀rọ lè jẹ́ ìgbé láti látò ní ẹ̀kọ́ pẹ̀lú ọlọ́run ni. Ìjẹ́ ìyẹn ìgbé ọlọ́run sábà tó fọ́ ní ọlọ́run ní kí ìwádìí ọlọ́run ẹ̀ ọlọ́run ni. Ilé tó láì nípa àwọn ẹgbẹ́ ìgbésòwò wájà lóde wájà mọ́dà wájà alájà Fatima Adéjúmọ̀ alájà ọlọ́pàá wà bí àwọn ìjọba tó wà bí ṣe láti rí ẹmọ brand tó máa wẹ̀ ìjà wà bí ṣé àwọn káàkiri ìrẹ̀dà rẹ̀ wà bí ó lè dé ọlọ́pàá ní wà wò lẹ́yìn rẹ̀ lọ́dọ̀ gbogbo ìjẹ̀dẹ̀ dájọ́ ní ẹjọ́ ìjọ alágbogbo bí ọ̀sẹ̀ wọn lẹ̀ wọn á jókòó tó máa bẹ̀rẹ̀ lọ lórí àdúrà táǹtì yóò mọ̀ bá lágbára ọlọ́run èèyàn ní máa rìn torí ọmọ mi lọ́sẹ̀ gbìyà lọ́wọ́ ni ọlọ́run ra táǹtì látàárọ̀ mo ní kò ní ìyá fún mi kí lọ́sùn tó rábà ní kó tó bá mi rí jù ṣé kó wọ̀ fẹ́ lọ́wọ́ àpá adé kó bẹ̀rẹ̀ ọ̀la láwọn ọ̀dọ́ wọn lára fún wọn kẹ́lá. Ilé mi láyé wọn ní ìlú ọ̀sẹ̀. Mo kí o bá wọn ní ìjọba pátá tó ní ìjọba ìjọba lọ́tọ̀ wá sí ìjọba 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 ìjọba
báyìí ká tó ka ojúbà tó ń dá ìgbé tí wọ́n láyé lọ́wọ́ ohun tó ń tó láti ẹ̀mí láti ẹ̀kọ́ má gbà gbogbo ìwàmà lórí. Bìrìbì. Mọ́jà Baptist, bàbá pè é. Alálẹ́kọ̀ọ́ á pè é. Àwọn àbúrò tó gbé ẹran bọ̀. Wọ́n ní ẹlẹ́rìí ló kọ́kọ́ pé káwọn tó ń tó sọ̀pọ̀tì. Báwo ni kó sàmú tó bà wọ́n? Ní ìlú ìlú ní àbí àbálà ni àbí bàbá tó sàmú ní àbí ìlú tó lọ́wọ́. Ṣùgbọ́n ẹgbẹ́ lè jẹ́ kó máa ń bá parí tó wà nínú ìlú kẹfà parí tó bẹ̀rẹ̀ lórúkọ ìlú ọmọ ìlú ní àná. Inshallah, Akbar. Agbẹ́lẹ̀ ọ̀sẹ̀ ìjọba náà látọ̀dọ̀ àwọn ọmọ wọ́n ní 500,000 naira. Ẹni tó ti jáláyà. Gbogbo ìlú àti gbogbo ìlú. Bẹ́ẹ̀ gbogbo wọn. Kódà tápọ̀ ẹ̀wọ̀n. Mọ́jà Baptist 50K. Àwọn Alájà Fadila àwọn 50,000. Wọ́n fi sí 550. Now. Allah. Allah. Ilé máa jáwọ́ rẹ̀ pẹ̀lú kọ́ máa já wọ́n sọ lọ́dún tó sọ lórí púpọ̀. Tí ẹ̀yìn máa ń ṣe wúrẹ̀ àdáwọ́ rẹ̀ lọ́mọ lórí sí i. Torí ìyá ní lọ́mọ náà tó lágbájá ọmọ rẹ̀ nílẹ̀ fọmọ. Ọmọ àti bá tí ọmọ ẹ̀mọ́ náà ti yá mi lọ́dún kan ọdún méjì. Ìdí mo ṣe é lẹ̀ lábẹ́ mọ̀ tàbí àtọ́mọ tó ń bẹ̀ tó bá parí. Ẹ̀ ní tàbí. Amina. Bàálí 3,000 naira ó lè 600. Allah. Ìyàwó ìgbàgbọ́. Ìyàwó Ọlárẹ̀kan 20,000 naira àti 610,000 naira. Iná pàdé ọkọ̀ wà lẹ́bí. Ọ̀yà ìlú. Ọkọ̀ wà lẹ́bí 100,000 naira. Ọlọ́run kọ́ àgbẹ̀kọ̀ sí. Ẹ̀kọ́ àkọ́rẹ́ náà bàbá káàkiri fún àwọn èèyàn. ìyá tó pọ̀ lọ́wọ́ lè jọ káàkiri. Ìyàlẹ́ àti ìlú tó ti tọ́pọ̀. Bàbá náà lè sọ márèkì wọn nínú ọwọ́ tó wà ní ẹgbẹ́ títí lọ. Ó sì láti ọ̀dọ̀ wọn tó ń bọ̀. Oyè àkáǹtì bẹ̀rẹ̀ wá dábì wá ẹgbẹ́ sọ̀rọ̀. Ọmọ aláàjì ọmọ ẹ̀kọ́ wọn ọmọ lápapọ̀ 200,000 naira. Àwọn ọmọ aláàjì ló tẹ́wò ẹ̀jẹ̀ bí lẹ́la máa mi ìṣọ̀lọ̀. Ọmọ ọgbẹ́ àkáǹtì nọ́mbà jáde ní ìsìn 500 93 000 19 ẹ̀yẹ́wọ́lẹ́ transfer FCMB. Orúkọ tẹ̀lé ní bẹ̀ Odúyẹ̀bọ̀ Balkis lẹ́ẹ̀kan sí 500 93 000 19 FCMB Odúyẹ̀bọ̀ Balkis ẹ̀wọ̀n ní lórí ẹ̀ tó bá ti wọlé alákọ̀ọ́mọdún ní. Abẹ́lẹ́bí
alábìyẹmọ ni màmá wa alájà. Àwọn finance committee láti ẹ̀kọ́ta yóò máa jẹ́ kọ̀ọ̀kan sí láàrin wọn 15,000 naira ìlànà mẹ́mì inshallah. Ẹ ṣeun pẹ̀lú ọ̀pọ̀ náà bàbá ní àbàlẹ́ láyọ̀ ọdún àjìnà síra oṣù àjìnà síra ìgbà àjìnà síra from one Ogun State. $10,000 naira. From one, 10,000 naira. Bàbá ní pẹ̀lú ọ̀pọ̀ ọlọ́run ikú tó yá ọlọ́run níbi pẹ̀lú ọ̀kan yìí. Àlẹ́gbẹ́ ìgbésẹ̀ àlábẹ́ yóò máa jẹ́ ti yìí o. Láhàlà. Ẹlẹ́gbẹ̀ẹ́ tí wọ́n tún fẹ́ mú wa tó fẹ́ dá sọ́lọ́ wíyá ilé ká máa bọ̀. 10,000. Broda Ọlálẹ́kan, ó ní gbogbo ẹ̀yin ọ̀rẹ́ òun tẹ́ ẹ bá tẹ̀lé òun wá ẹ̀dìdẹ́gẹ́ wọ́n sọ̀pọ̀tì owó ilé ọlọ́run yìí. Bàbá wa tí wọ́n jẹ́ chairman council of elder Rẹ́kọ̀n Ṣàgám branch 20,000 naira. Nọ́mbà tó lọ́wọ́ nọ́mbà tó lọ́wọ́ 20,000 naira ìlànà mọ́mí inshallah. Ọlọ́wọ́lé nínú àwọn ọ̀rẹ́ ọlọ́lẹ́kọ̀ọ́ 100,000 naira tó ti wọ́n síbẹ̀ ìlànà mọ́mí bàbá bí ẹ̀ ìṣubú pẹ̀lú ọ̀rọ̀. Bàbá náà wọ́n retí 2.5 million. Àwọn tó àwọn ti délẹ̀ àwọn ti ṣe lọ́gbà lọ láti wà ní ìsìnká márùn pọ̀ àti lé ní 800. Àti ọ̀yà ya tí wọ́n bá rúpọ̀ lẹ́yìn. Ọ̀yà ẹlẹ́lẹ̀ yìí ṣe ọ̀dà rúpọ̀. Sílẹ̀ pé 10 kílórúkọ alájùwà lọ́wọ́ 10,000 naira nílẹ̀ àmọ́ mi inshallah. Bàbá wa yìí, ìkọ̀kọ̀ obìnrin lè bí náà làwọn náà, wọ́n dà ṣùgbọ́n 10,000 naira. Bàbá mi yóò bí. Tọ́jà tí ọmọ bàbá 10,000. Alọ́jọ́ kan ló jìnà síra. Ọmọ ẹ̀gbọ́n sísá Alájà bí tù 5,000 naira. Alọ́jọ́ kan nínú àwọn ọ̀rẹ́lẹ́ kan 5,000. Oya ẹ̀wọ̀n lọ́kàn nàgbà. Ṣéun Àzúnà. Ṣéun Àzúnà. Rufai Ọlálẹ́kọ̀ọ́. Owó lábí. Mr. Adéwálé àwọn náà ti dé bí pẹ̀lú òdìdí owó inshallah. Ìyá wa yìí náà wọ́n ní lórúkọ tàwọn náà òdìdí àgbà ọ̀yà àkàtúntò bàbẹ kí lórúkọ yìí lọ́dẹ Adékúnlé Adékù. Àmì Olúwa tẹ màmá fún wa, Olúwa tẹ màmá fún wa, kí màmá sàlùjọ́ náà tẹ màmá fún wa. Olúwa tẹ màmá fún wa. Brother Olabi wọ́n ti ṣe 20,000 tẹ màmá fún wa. Àwọn aṣípì mọ́ máa ní kówó ṣe Ìkẹjà Àlìfáàní. Brother Ṣẹ́gun Amsata Aláàbí. Inshallah 5,000 naira, Brother Ṣẹ́gun. Ìsàkúnlé Akéròbí. Ìtùnú. Ṣẹ̀rí Bíbélò. Inshallah lára bàbá wa ní ẹ̀dá Council ní Rẹ́mọ̀ Ìṣàkámù
branch wọ́n ní 5,000 bàbá wa Adénúgà bàbá tí mi sẹ́nà ń kí amínà bàbá wa látòkì jó àwọn náà débẹ̀ bàbá wa fúlàní náà inṣàlá. Olúwa tẹ màmá fún wa tẹ màmá sàlùjáàmà tẹ màmá fún wa. Ẹjọ́ ọlọ́jà òkè olówó 10,000 naira kóńdà òkè wọn làwọn ṣe transfer rẹ̀. Àwọn ìyá wa ní west wing láti Rẹ́mọ 10,000 naira west wing Rẹ́mọ àwọn ọ̀rẹ́. Brother wa Rufai Ọlálékan 15,000 naira wọ́n ti sẹ́ǹdì rẹ̀. Brother wa Ìrọ̀rùn Base Adékòwò ṣe Ìkẹjà 60,000 naira. Ìrọ̀rùn Base Adékòwò ṣe Ìkẹjà yóò máa rọ̀ yín lọ́rùn látẹnu bàbá wa Chief Missioner wọn ni yóò máa rọ̀ wá lọ́rùn sí gbogbo ìgbà. Olúwa tẹ màmá wa tẹ màmá sàlùjáàmà tẹ màmá. Bismillahirrahmanirrahim. Qul huwallahu ahad, Allahu samad, lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Bismillahirrahmanirrahim. Qul huwallahu ahad, Allahu samad, lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Bismillahirrahmanirrahim. Qul huwallahu ahad, Allahu samad, lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Amin. 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 Allahumma amin. 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 Wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Sallallahu alayhi wa sallam. Ẹgbẹ́ ojú olóko obìnrin ní Ìkẹjà 10,000 naira. Allahumma amin. Ọ̀rọ̀ dúpẹ́ Látẹnu Brother Ọlálékan. látọ̀jú ọ̀dọ̀ Ọlálékan ọmọ òkú.
mo dúpẹ́ lọ́wọ́ ọmọ tó máa ń jọ náà náà ẹ̀ṣẹ̀ ìgbà ẹ̀kú àdúrótì ọlọ́run àwọn àdúrótì ẹ̀yìn náà dáradára tó wọn. Ìmọ̀ mi mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yìn náà ẹ̀ṣẹ̀ gan láti ìgbà tí ìmọ̀ mi ti kú náà ní ẹ̀sìn ṣe táìmù náà. Apá àtìláàdì àwọn náà jẹ́ kan lára àwọn apá tí wọ́n mi máa ń kódà èdè ìdúpọ̀ fún wọn tó kú wọ́n pè wọ́n rú àlá fún wọn. Àkókò tí ó sì ohun nìkan náà sọ̀rọ̀ wọ́n sọ àlá fún wọn pé ọ̀pọ̀ bára wọn ní àyè wọn. Wọ́n sọ fún wọn pé kí wọ́n lọ sí sàárà. Àmọ́ mi wà ní ṣọ́ọ̀bù àìsí ní ọjọ́ náà. Gbogbo atọ́wọ́rà tó kọjá pátá ni wọ́n lè fi gbogbo tó wà nígbà tó wọ́n sì sàárà ní ọjọ́ rẹ̀. Wọ́n pè wọ́n ṣàlàyé fún wọn ibi tí àwọn náà ti ní ìkan tó ń bọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo sọ́pọ̀tẹ̀ ní fún wọn. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà. Àti kékeré òun lẹ ti ẹ̀yin ẹ̀tọ́ wa dàgbà wọ́n ní wọ́n bí àwọn àti. Ìjọba pé jẹ́ àwọn èèyàn kan nínú ọmọ tó ń tọ́ mọ́nú sí ọ̀nà. Ìwọ̀n tí èèyàn bá wà tó bá wà sọ̀rọ̀ ajẹ́ pẹ̀lú ọ̀hún onímọ̀. Irú nǹkan tí a lè lò òun náà làwọn máa ń lò. Ẹ̀yin náà tí ó bá gbé ẹni tó ẹ bá kú mú dàpẹ̀rẹ̀. So ìdílù pẹ̀lú àwọn tó ń tọ́ wọ́n pẹ̀lú àwọn tó ń tọ́ wọn sọ́nà mo dúpẹ́ lọ́wọ́ yín gidi gan. Mo dúpẹ́ lọ́wọ́ àpá aláwọ̀ká láti Ìbàdàn. Ẹ̀ṣẹ̀ gan mo dúpẹ́ lọ́wọ́ yín gan. Kíkì máa mú aníkówó ṣe Ìkẹjà. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà. Ọlọ́run àdúgbò apá pátápátá tó wá léyìí. Mo dúpẹ́ lọ́wọ́ wọn fọ́ mú àwọn mẹ́fà náà sàtọ̀ wá gbogbo àwọn ọ̀rẹ́ tèmi, àwọn ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi, àwọn ọ̀rẹ́ àbúrò mi, àwọn ẹbí gbogbo ẹbí wọn dúró wọ́n dúró takuntakun wọ́n fún wa ní sọ́pọ̀ gbogbo àwọn bàtà tẹ̀ ẹ̀fẹ́ tí wọ́n dúró àdúpẹ́ lọ́wọ́ yín òun èmi tẹ̀ lọ́kọ̀ pọ̀ náà láyé àwọn máa dúpẹ́ lọ́wọ́ gbogbo yín lágbára ọlọ́run pé ẹ̀jẹ̀ fún àkùnrin aṣáàkọ̀kọ̀ àtọ́jú òní bẹ̀rẹ̀ wọn àmọ́ ìkọ́ ẹ̀kọ́ tí mo sì fẹ́ bẹ́ everybody fún priority wa mi ò ní pásítọ̀ ọmọ tí mo fẹ́ ṣe mo sọ fún gbogbo ọ̀rẹ́ mi tí mo bá pe wàsíù pé kó wá bí èlé mi ẹ̀ka àwọn wá sójú agbo ẹ̀sìn wa máa lówó àmọ́ mo sọ fún pé priority mi òun ni mọ́ṣáláṣí mọ́mì mi bí mọ́ṣáláṣí ẹ̀ lè ti máa ti parí ìfọ́tọ̀ tí wọ́n dé inshallah ọtí wọ́n dé ìdí ẹlọ́mù mi títí wá ṣe prayer ní mọ́ṣáláṣí yẹn ọlọ́run lè jẹ́ kó ń jẹ ẹ̀sọ́ tó lọ náà àwọn fámìlì dájú mi náà wọ́n wà ní gbogbo mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run abá mi lọ dájú mi lọ́kàn òòrùn ọlọ́run adé ẹ̀rọ àwọn náà lọ́kàn ní sáà ẹ̀jọ̀ ogun wọn tó wá ìwé fún àkọ́kọ́ tí mọ́ṣáláṣí ẹ̀sìn lè rí wa náà after our program ọlọ́run àwọn onípa bismillahir rahmanir rahim bismillahir rahmanir rahim Allahu la ilaha illa huwa al-hayyul qayyum la ta'khudhuhu sinatun wa la nawmun lahu ma fis samawati wa ma fil ardi wa bayna aydihim wa ma khalfahum wa la yuhituna bi shay'in min ilmihi illa bima sha'a wasi'a kursiyuhu samawati wal ardi wa la ya'uduhu hifdhuhuma wa huwa al-'aliyyul 'azim. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun 'ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Inshallah látẹnu bàbá ajárasì gbogbo ìlú wọ́n ṣe àdúrà fún gbogbo àwọn ọmọ nísìnyí bàbá ajárasì gbogbo ìlú akílẹ̀ rẹ́mọ wọ́n ṣàdúrà fún gbogbo àwọn ọmọ bí bàbá wa gba chief missioner NASFAT worldwide ọmọ wa ní láti ṣẹ́yìn oníkẹ́ Abdulaziz kọ́nà jẹ́ kí àdìgbò wọn pẹ́ kọ́nà jẹ́ kí ẹ̀mí wọn kò fún wa ọlọ́pàá yíyá bùnà máa ṣe fún wọn bismillahir rahmanir rahim liyila fi Quraysh ila fi hubri ilata shita'i wa sayf فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. Bẹ́ẹ̀ni kí bàbá
wọ́n ṣàdúrà fún àwọn ọmọ wọ́n sì ṣe rọ́bà náà wọ́n tẹ̀ bàbá wa jáde sí gbogbo ìlú ọlọ́jà ní wọ́n bẹ́ẹ̀. Ọlọ́run kó gbàdúrà wa. Ọlọ́run kó ṣe dáadáa fún wa. Ọlọ́run àdúgbò lọ́dọ̀ Ọlọ́run. Àti Ọlọ́run ọba ọ̀gá àgbà ọba ọ̀gá ògo ọba àná ọba òní ọba ọ̀dà ọba gbogbo ọdún ọba gbogbo ìgbà. Ọba aláṣáda wọlé ẹ̀yẹsẹ́dù. Ọba tí ó yẹ tí ó kò lórí ìjọ lọ́run. Àti Ọlọ́run ọba Ọlọ́run. Gbogbo agbára ayé àti tàbí àmàwọ̀ Ọlọ́run ló wà. Ọba òdìdá gbogbo lẹ́yìn Ọlọ́run. Ọba òdìdá bímọ lẹ́yìn Ọlọ́run. Ọdún tó kí wọ́n dàgbà kí wọ́n fẹ́.
Thank you.
Amina. Amin. Sallallahu alaihi wasallam. Ọlọ́run
inṣàlá gbogbo ẹ̀yin ìyá wa ní násìrúlá ìlú pààtì èyí tá a jòkó yìí ọlọ́wọ́ tí ní já jókòó sí yín bẹ́ẹ̀ o. èyí tá a jòkó yìí ọlọ́wọ́ tí ní já jókòó sí yín bẹ́ẹ̀ o. àwọn ẹ̀yà náà fàtò ráyè ṣe àwọn ẹ̀yà ìṣàmúná ráyè. alẹ́ lè tá a jòkó fún màmá wa ṣáàkọ̀rọ̀ yìí màmá wa ò tún yẹ bọ̀ yìí fún ọ ní tí ìjókòó torí tèmi bẹ́ẹ̀. èyí tá a torí màmá wa ò tún yẹ bọ̀ jòkó yìí fún ọ tí ìjókòó torí ìyá mi bẹ́ẹ̀. èyí tá a jókòó torí màmá wa ò tún yẹ bọ̀ yìí fún ọ tí ìjókòó torí ìyàwó mi bẹ́ẹ̀. ìwọ́n ṣe ní bàbá ọlọ́run ṣe o. gbogbo àwọn ẹ̀gbọ́n mi wà tí ìjókòó fi dáhùn wọn lójú. àwọn àbúrò mi wà ní jókòó fi dáhùn wọn lójú. èyí fúnra mi tí mo ń sọ̀rọ̀ yìí. ọlọ́mọdé ọjọ́ kò fi dáhùn wọn lójú. ojoojúmọ́ làwọn èèyàn kú. igbó màá fà. kò má pásítọ̀. nígbà ìkáàkiri. ọlọ́mọdé ọjọ́ ilẹ̀ tèmi o. mo fẹ́ ní fọ́tò mi tó dáa. tó retí kí n kú. mo wá fi póòsì rẹ̀. ọlọ́wọ́ dákun má gbà fún o. má jẹ́ kí ló rẹ̀ ó ṣẹlẹ̀ mi lórí o. ọ̀la àwọn èèyàn ní fọ́tò rẹ̀ tó fà. wọ́n ní póòsì rẹ̀. wọ́n retí kó o kú ni. ọlọ́run dákun gbogbo ohun tó lè fa kó òjijì sí mi. gbogbo ohun tó lè fa kó òjijì sí mi. àti náà àtàwọn ọmọ àti ọlọ́run dákun mọ̀ sí ìjọ ìyá báyìí o. ọlọ́run máa fún wa lẹ́sẹ̀ tó lè dìde. òun ni ayú òrìkọ̀ yóò. ọba àyè bàbá yìí ló mọ̀ béèrè owó kí la fẹ́ fowó ṣe. èyí tó kù ní káyìí jẹ́ nínú ọ̀bẹ. àjọ wí gbólóhùn náà nígbà mẹ́ta gbólóhùn tí wọ́n fi mọ̀ wá tó rẹwà jù ní násàtì náà. òun ni ayú òrìkọ̀ yóò. ọba àyè béèrè tó gbogbo ọ̀rẹ́ ti tòkú láyé mi. ọlọ́run olóhùn ọ̀rẹ́ tá a fẹ́ wí. Àlàáfíà ni bá mi yé. Àìsíkí ni bá mi yé. Àwọn ọmọ mi ni ọlọ́run bá mi yé. Àwọn sọ pé yá áyù. Ọ̀gbìn dáadáa, ṣé kí ló kìí ta wà yìí? Ọ̀rọ̀ bí ìsìn gbólóhùn tá a mú yẹn. Lẹ́ẹ̀ka, lẹ́ẹ̀mejì, lẹ́ẹ̀mẹ́ta nínú ọ̀sẹ̀ la máa ń wí láyé ta wà yìí. Àti bí ọdún mélòó àwìn mọ́ láyé ìjọ ọdún sáìtì wa. Bíbí ìmúra rẹ̀ náà ti ní tiwọn bá lọ wá lọ pé yá áyù. Bàbá mi lọ bá wà rẹ̀ ọba mi yóò bá rẹ̀ sọ pé ọba láyé. Yá bọ̀ yú. Ọba alágbára. Àwọn gbàgbọ́ta lórí ìlú. Àwọn ọ̀rẹ́ tí ń ṣe bí ọ̀tá lérí ìlú. Ọlọ́run ni wọ́n gbà fún wọn. Ohun ọ̀ṣọ́ kan náà jẹ́ ní ọkùnrin náà. Àmọ́ ọ̀tá ni sí mi. Ọlọ́run bá mi ṣọ̀tá ní bàtà fẹ́ mi. Gẹ́gẹ́ ni ó wọ̀ tá à ní gbé. Láti yá áyù. Yá pẹ̀yú. Ọba àyè. Alágbára. Gbogbo ẹni tó gbàgbára fún. Olóhùn fẹ́ ṣílò nítorí tèmi. Ọ̀sán ló fẹ́ lò ní. Òru ló fẹ́ lò ní. Ẹ̀ta ló fẹ́ lò. Ọlọ́run dákun bá mi júwe ọ̀nà ọ̀rọ̀. Tètè kí ó máa lọ fọ́rọ̀. Má jẹ́ kí ènìyàn kú kú òjijì ọyọ̀. Ẹ̀ta ló fẹ́ mi bá mi pamọ́ pé yá áyù. Yá pẹ̀yú. Ọba ọlọ́run mo bẹ̀ ọba alàyè. Ọlọ́run mo bẹ̀ ọba alágbára. Àwọn tí ń lo báírò ti ṣagbára